Olúwo ti ìlú Ìwó Ọba Abdulrasheed Adéwálé Akànbí ti ké sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti farabalẹ̀ pẹ̀lú ìjọba Ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ẹ̀kúnwó tó bá owó epo bẹtiró. Ọba Akànbí ṣàlàyé pé títa ríro tí a máa ń kọlà lọ̀rọ̀ náà. Nígbà tí ohun gbogbo bá sì padà bọ̀ sípò tán, gbogbo ayé ni yóò gbóṣùbà fún ààrẹ. Nínú àtẹ̀jáde tí akọ̀wé ìròyìn Olúwo Ali Ibrahim fi síta, ló ti sọ pé wàhálà àti ìfàsẹ́yìn ńlá ni owó ìrànwọ́ tí ìjọba ń san lórí epo ń kóbá orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn alágbára kan ni wọ́n sì ń jẹ ìgbádùn rẹ̀. Ó ní kí ìjọba yọ owó ìrànwọ́ náà nìkan ló lè jẹ́ kí àwọn aráàlú rí èrè ńlá jẹ lábẹ́ ìjọba yìí. Olúwo sọ síwájú pé olórí tó ní ìmọ̀ kíkún nípa ìṣàkóso ní Tinubu. Ẹni tó bá sì fẹ́ sọ òtítọ́ yóò mọ̀ pé gbogbo àwọn olùdíje tí wọ́n jọ dupò ààrẹ ni wọ́n ti sọ pé àwọn yóò yọ owó ìrànwọ́ orí epo. Ó wá ké sí Ààrẹ Tinubu láti gbé àwọn ètò tí yóò mú kí ara tu àwọn aráàlú kalẹ̀ ní kíákíá. Ó sì ké sí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ kí wọ́n sì mọ̀ pé fún àǹfààní gbogbo aráàlú ni ìgbésẹ̀ tí ìjọba gbé. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.